Ẹ̀yin ènìyàn wa nílé lóko àti lẹ́yìn odi, ire àti àǹfààní ńlá kan ló wọlé tọ̀ gbogbo wa wáyé o. Wòlíì àgbáyé aríran nì ìyún wòlíì Ọlágúnlóyè Fáléyìmú ti gbé àkànṣe ìwé kan jáde o. Ìwé àdúrà tí ó ń tú ènìyàn sílẹ̀ ni bàbá orí òkè gbé jáde fún ìwúlò àti ìtúsílẹ̀ gbogbo àwa ènìyàn. Ní ọjọ́ bíi mélòó kan ni bàbá sọ wípé àwọn fẹ́ fi ẹ̀bùn ńlá bàǹtàbàǹtà kan ta àwọn ènìyàn lọ́rẹ, wípé àwọn ti ṣe ìwé àdúrà tí yóò máa já ìdè tí yóò sì máa tú ìdè pẹ̀lú. Bákan náà ni bàbá ní oríṣiríṣi oògùn ni ìwé náà lè ṣẹ́. Ṣé oúnjẹ ojú oorun ni wọ́n ń jẹ ni àbí ìbálòpọ̀ ojú oorun ló ń bá ayé tìwọ́ fíra? Ṣé ogun ìdílé ni tiẹ̀ ni àbí wọ́n fẹ́ ṣe àṣeyọrí láì ní làálàá nínú? Ìwé yìí ni kó gbìyànjú wípé ó rà o. Èdè Yorùbá àti èdè Gẹ̀ẹ́sì ni bàbá fi kọ ìwé yìí nítorí kí ó lè yé olúkálukú gbogbo ènìyàn. Ìyẹn ò ní wípé èdè tí ẹ bá nífẹ̀ẹ́ sí òun lẹ̀ láǹfààní láti rà. Bàbá Ọlágúnlóyè Fáléyìmú sọ wípé àwọn fẹ́ kí gbogbo ènìyàn fi ìgbàgbọ́ ra ìwé yìí kí wọ́n sì fi ìgbàgbọ́ lò ó. Àǹfààní tún ń bẹ fún ẹ̀yin tí ẹ bá ra ìwé yìí nítorí wípé nọ́mbà bàbá wòlíì ń bẹ nínú ìwé náà gbàgàdàgbàgàdà báyìí òní wọ́n kọ sí nítorí àwọn tí wọ́n ti ń wá nọ́mbà bàbá láti bí ìjọ́ bíi mélòó kan. Ẹ pè iléeṣẹ́ Ojútùú FM láti ra ti yín, ẹ kàn sí wa. Ìwé ń bẹ ńlẹ̀ bìbà fún yín. Ire àti àǹfààní yìí kò ní fò mí ru, kò ní fò ẹ̀yin náà rú o.